Mo kí wa pé a kú dédé àkókò yìí níbikíbi tí ẹ ti láǹfààní láti máa gbọ́ mi tí ẹ sì ti ń wò mí. Ọmọ́sára lórúkọ mi jẹ́ bàbá mi ní Jámúsà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn túmọ̀ mí sí Àṣàbí Ẹ̀dùn Akéwì. Ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí ni the 4 cardinal points and the intercardinal points. Orúkọ tí à ń pe àwọn ọ̀rọ̀ wọ̀nyí ní èdè Yorùbá ni a fẹ́ sọ̀rọ̀ lé lórí. The 4 cardinal points a ní north. Orúkọ tí à ń pe north ní èdè Yorùbá ni àríwá, àríwá. South, gúúsù, south, gúúsù. West, ìwọ̀ oòrùn, west, ìwọ̀ oòrùn. East, ìlà oòrùn, east, ìlà oòrùn. Then the intercardinal points a ní northwest. Orúkọ tí à ń pe northwest ní èdè Yorùbá ni àríwá, ìwọ̀ oòrùn, àríwá, ìwọ̀ oòrùn. North east, àríwá, ìlà oòrùn, àríwá, ìlà oòrùn. South west, south west. Gúúsù, ìwọ̀ oòrùn, gúúsù, ìwọ̀ oòrùn. South east, gúúsù, ìlà oòrùn, gúúsù, ìlà oòrùn. Ẹ ṣé fún àkókò yín, a tún máa pàdé.